ẹ̀yin èèyàn ohun tá a tún rí gbọ́ leléyìí o lórí ọ̀rọ̀ justice for Mohbad. Bàbá Mohbad lẹ́ ń wò lójú ìwòran yín yìí tó bẹ àwọn ọmọ Nàìjíríà pé kí wọ́n bá òun contribute sínú GoFundMe account tó wà lórí platform Aunty Bukky Jesse. Ẹ máa tẹ subscribe button síbẹ̀ lójú ìwòran yín, ẹ like, ẹ comment, kẹ́sì máa share fídíò yìí kó máa lọ káàkiri. Ó yá ẹ jẹ́ a gbọ́ nǹkan tí bàbá Mohbad ní fún gbogbo àwọn ọmọ Nàìjíríà. Gbogbo ọmọ Nàìjíríà pàápàá ẹ ṣe ẹ kú ìtọ́jú mi, ẹ lè ṣe nípa ti ọmọ mi náà. Ẹ jọ̀ọ́ mo rọ̀ yín, GoFundMe tí mo ní kí wọ́n ṣí ọmọ ìgbéyàwó òun ló wà lọ́wọ́ Bukky Jesse so àti access account. Gbogbo àwọn tó bá ń fẹ́ justice mo rọ̀ yín ẹ bá wa lọ́wọ́ sí i. So èyí tí mo ní kọ́ sí lórúkọ alọ́ba nìyẹn. Lẹ́yìn yẹn mi ò bá anybody sọ̀rọ̀ nípa GoFundMe àbí any account. So ó jẹ́ ẹ̀bẹ̀ tí mo fẹ́ bẹ gbogbo àwọn ènìyàn pé kó bá mi ju ọwọ́ sí látọ̀dọ̀ Bukky Jesse. So ó ṣe jẹ́ ní ọ̀sán ẹ ṣe gan-an.